gbọ́rọ̀ ẹ̀ rí pé ọkùnrin máa ń sopó ìyàwó fún over a year àti òní níyàwó mi. Ìfún obìnrin gan tọ́kọ ẹ̀kú tó sopó kò gbọ́dọ̀ ju oṣù 3 sí 4 lọ. Abẹ́ ẹ bá jẹ́ èèwọ̀ bí babaláwo ọ̀hún bá gbóná bí àpárá tí ń gbàgbede méjì ayé òun ọ̀hún tó fi lé ṣe oògùn tó fọ̀nà ṣe oògùn tí ń wẹ̀ nínú àgbo níjọ́ méje ẹ mọ̀ jẹ́ ìtàn yìí kò lè yí àṣẹ kí ní ìpadà. Mo jẹ́ kó mọ̀ pé a ò sọ orí ẹni rí wọ́n ní àdúrà ẹ̀ nǹkan tó lè jẹ́ kó bá di pé orí ẹni láti gbọ́dọ̀ sí gbogbo àwọn nǹkan yìí. Ẹjọ́ kúrò mà lọ́rùn o. Kí ni gbogbo lè ṣe? Ládùúrú ìfẹ́ sí mo fi wọ̀n ẹ́ tó ìwọ ò ní máa cheat on me you. Fàtẹ̀ wà nú ẹ̀ yìí ẹnikẹ́ni tó bá ti ń ja báyìí lólè ó ń ja Ṣàngó lólè tí o. Lẹ́nu òtí sọ́jà rẹ̀ ọmọwé tó wọlé Ṣóyínká ni kí ni wàhálà ẹ̀ gan-an? Wo abatimakọ́ ni ó kàwé ju ẹ̀ lọ o pẹ̀lú gbogbo ẹ̀fẹ́ mẹ́sì ló ṣọ́gbà ẹ̀yìn ayé ẹ̀. Àyà Boko Haram ìfẹ́ wo gbogbo ilé àdúgbò ìgbàanì nítorí pé o ti fújù. O gbọ́dọ̀ bá ẹni ọkùnrin kankan ní ìlàsọ̀bọ̀ àfi èmi nìkan. Mo sọ fún yín pé láti bí oṣù 6 tí mo ti wọ́n nílé ọkọ mi kò ṣe mí láṣọ òwúrọ̀. Ó ti wá dé kó ti di wàhálà báyìí débi pé gbogbo àwọn ẹbí ẹ̀ ti pè ní sáàrin wọ́n ti jẹ́ kí n mọ̀ pé tí mi ò bá lè ṣe tí mi ò bá lè takótú kí n jẹ́wọ́. So ṣé torí ẹ̀ lọ wá kàn kí o fọwọ́ kan ìyàwó ẹ̀ láti ìgbà tó ti fẹ́. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gan ṣé bí o wá sí bí o dẹ̀ gbé bísínẹ́sì wà mo dẹ̀ sẹ́tù pẹ̀lú ẹ̀ mo dẹ̀ ń bá mi sọ̀rọ̀ fẹ́ mo dẹ̀ sọ pé mo tún yàwó tèmi. Wọ́n ọmọ bàbá yìí ṣé orí màá ṣe wà yìí o tí ò ní jẹ́ kí wàhálà wà mọ̀ ní kàtẹ́ lọ mú ni. Ẹ fẹ́ mi lè àbí? Ǹjẹ́ ọmọ tó ń pè ní mú rẹ̀? Kò dá mi lójú fún ẹ̀. Dúró kí lọ́nà kẹ̀ ná àní kí ló wà lọ́kẹ́ sí mi look at the time ó yẹ kí ó jẹ́rú táìmì ni ọmọlúwàbí máa ṣẹ̀ṣẹ̀ máa jẹun tó fẹ́ pa mí jọ kí ni èrò ọkàn sí mi wò ó fẹ́ pa mí kò fẹ́ jẹ́ kí n ní ọ̀sà. No please jọ mi ò ní ṣe bí ẹ̀mọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tòtòrí pé òun tajà ń sìn òun ta wóróbo ó dẹ̀ ń ta pẹ́pẹ́ sí òun ta sí ìyẹn ló ní kó pa mí dànù àbí. Ó ti pààrọ̀ ọkọ mi ní Báyọ̀ bó ló ń gbé mi lọ. Ọ pààrọ̀ mi ti báwo nísìnyí ṣé mo ò kí ń ṣe dáadáa sí ẹ tẹ́lẹ̀ ni. Ṣé mo bí ìwọ máa ń fẹ́ kàwé ibi tá à ń lọ yìí o ò gbéwèé dání. Bọ̀ ṣe bí kò lè dáa fún ẹ náà ni kò síwèé lé ni. Of course na mo wá fẹ́ tẹ̀ ìlú ní àìsídádé ò bá ń bí ọ̀rẹ́ rẹ̀ lórí. Wọ́n pe àrò àtọ̀gbọ̀ tó ti ń bẹ nínú rẹ̀ pé ṣẹ́kẹ̀mí ọmọ ọ̀sẹ̀ síwájú lórí iṣẹ́ yìí. Torí iṣẹ́ yìí ọmọ jẹ ìtàn. Bí n bá parí rẹ̀ fún tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ bá lẹ́yìn ìwọ rẹ̀ padà. Àbẹ́ ẹ bá jẹ èèwọ̀ bí babaláwo ọ̀hún bá gbóná bí àpárá tí ń gbàgbede méjì ayé òun ọ̀hún tó fi lé ṣe oògùn tó fọ̀nà ṣe oògùn tí ń wẹ̀ nínú àgbo níjọ́ méje ẹ mọ̀ jẹ́ ìtàn kò lè yí àṣẹ kí ní ìpadà ni mo ṣe ní kí n bí ọ ṣé kí n tẹ̀síwájú kí n parí iṣẹ́ ìfún ìsìnkú ẹ lọ́wọ́. Mo sọ sórí mi fún ẹ ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ gbà tó kú oṣù kẹta tí ó kú ni mo ṣe fẹ́ màmá ẹ̀ tí ìgbà ṣe pé mo fẹ́ ó bá ni wọ́n ti fẹ́ jáde báyìí pé mo yanrí ó dìgbà ọdọọdún kan wọ́n á ti fi ọmọ tí fẹ́ bí wọ́n á ti fi ọmọ ọlọ́mọ àbíké kankan bẹ́ẹ̀ anyway decision mi ni pé ọ̀sẹ̀ kan péré mi ló fún ẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí mi bá gbọ́ pa tí mi gbọ́gbó tí mi gbọ́ àláti òsọdún pọ́mọdé máa mú ọmọ tó máa fẹ́ wá màá dẹ̀ wá jókòó tí ẹnu lébi màá máa gbé ọlọ́sẹ̀ yàrá ẹ̀ pọ̀ inú lébi màá wà tí wà fi fún lóyún ìjọ tó bá bímọ báyìí màá ṣe wá lọlé màá ṣe wá padà wá ṣèkú. Ó ní hell are you tó sọ fún kọ́sítọ́mà wípé mo wá tirẹ̀ tajà ní. Kí ni ó ti tó fẹ́ sí ìdúró láti ṣíra ilé ìṣe báyìí? Ó ti ṣàlàyé fún ẹ tẹ́ǹtì dáńtọ̀ bàtẹ́ kò sí ọkọ̀ mọ́ láti máa ṣe ìrìn àpẹ̀ láwọn kọ́sítọ́mà.